Africa Content TV. Oganla Pasuma tó pọ̀ ní. Báwo ti báyìí sáré ní ìmúṣẹ? Mo ṣe ọpẹ́ fẹ́ níra. Mo ṣe ọpẹ́. Mo ṣe ọpẹ́ fẹ́ níra. Mo ṣe ọpẹ́. Ọpẹ́ lórí mi o. Ọ̀la kọ́. Èmi láti bàbá bàbá lọ́la o. Ọ̀la láti bàbá lọ́la. Sáyọ̀ ẹ̀sọ́. Gbogbo ké o ṣe bọ̀rọ̀ yà. Ọ̀pẹ̀ bẹ́ẹ̀ká lórí. Ọmọ bá wà jábà tó dábà. Ọmọ bí kì í dàbí ìṣòro. Alága lọ́yọ̀ ṣe òun mọ́ ní oró yà. Àwọn bàbá jẹ́jẹ́ wọ́n bọ̀. Owó yá abúlé lórí kọ́ni búrẹ́dì wà ó, ẹ̀wà wà ó, owó wà, ìrètí wà ó. Ó tó ní pé ọjọ́ pátá bẹ́ẹ̀ ní wà, láti ní wẹ́rẹ́ ó lè tó ti bọ̀ rẹpẹtẹ. Ó náà ẹ̀wà wà, owó ṣáàtú wà, ó náà ẹ̀fẹ́ jẹ búrẹ́dì, ọ̀pẹ̀ fẹ́ ní àṣọfẹ́ jẹ búrẹ́dì. Now I